لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. أرجوكم الله سبحانه وتعالى لينا أترى صلاة النبي محمد صلى الله عليه وسلم لا دا سلام في مبارك صحابة وشيولون في مبارك القوى من أسلوبين ولا لا إله إلا الله لا ينكر وانياتكم أما تسواجوا لوري ترى العقيدة الواسطية في أبو العباس أحمد ابن تيمية رحمه الله ibi tí a gbé dáhùn dúró onígbà tí a ṣàlàyé pé Ibn Taymiyyah rahimahullah nínú tírà al-aqidatu al-wasatiyya tó mú ìdánilẹ́kọ̀ọ́ wá fún àwa mùsùlùmí nípa nǹkan tó yẹ kó jẹ́ àtìsọ́kàn wa lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ pàápàá jùlọ níbàámu sí àwọn orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wáyé ní Al-Qur'an al-Karim àti nínú Sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn orúkọ Ọlọ́run àwọn ìròyìn Ọlọ́run a lè rí àfi nínú tírà Ọlọ́run tàbí Al-Qur'an al-Karim àti àdìsá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà àwọn tí ó jẹ́ orúkọ Ọlọ́run báyìí gẹ́gẹ́ bí gbàgbọ́ àrùsùnà àkí yí àwọn ìtumọ̀ orúkọ yìí àkí yí wọn padà a sì máa fi orúkọ Ọlọ́run nílẹ̀ fọlọ́run ìròyìn Ọlọ́run á máa fi nílẹ̀ fún láì ní máa wádìí pé báwo ló ti jẹ́ báwo ló ṣe rí bẹ́ẹ̀ sì ni láì ní máa fi àpèjúwe lọ́lẹ̀ torí pé orúkọ Ọlọ́run ìròyìn Ọlọ́run ojú tí làákàyè wa tó lè gbé lọ àyàfi ntọ́lọ́run bá pẹ̀rẹ́ yẹn láì fi ìròyìn Ọlọ́run káfí wéèrè kan nínú àwọn ẹ̀dọ́ Ọlọ́run eléyìí tó àkídà al-sunnah wal jamā'ah òlélẹ́yìn. Tẹ́lẹ̀ rẹ̀ mọ̀ lọ wọ́n tún fẹ́rẹ̀ olùkọ́sí bá Al-Qur'an al-Karim ó mú wá fún wa àwọn àyá Al-Qur'ani lẹ́yìn tí ó fi rinlẹ̀ nínú wọn àwọn orúkọ Ọlọ́run àtàwọn òròyìn Ọlọ́run ìtọ́nà bá ti dárúkọ àwọn orúkọ rẹ̀ fún wa àwọn òròyìn rẹ̀ fún wa so orí ìmọ̀ mú àlàyé wa lórí àwọn àyá yìí òun làwọn àti àti gbé dánu dúró. Aya tí agbéyàwó gbẹ̀yìn òní ànígbàtọ̀ náà bá Allah subhanahu wa ta'ala tó ní wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ọlọ́ni wa ahsinu ẹ ṣe dáadáa ìdí à ń pè ní al-ihsan gẹ́gẹ́ bí wáyé náà nípa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam mbàtí Jibril wà bá nàbí alayhi salam òní fa akhbirni an al-ihsan ṣàlàyé fún mi kí ni tí wọ́n pè ní al-ihsan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òní an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak al-ihsan òun náà ni kó o sin Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni wípé òun rí Ọlọ́run tí o bá tiẹ̀ wá Ọlọ́run bá rí ẹ̀ eléyìí sáà ń pè ní al-ihsan ọlọ́wà ni wà á sínú
yẹn ni wípé ọ mùsùlùmí ká jẹ́ muhsinin ká jẹ́ tí ó mọ̀ sí ọlọ́run pẹ̀lú ìṣesí inna Allaha yuhibbul muhsinin ọlọ́run dáadáa lórí ọlọ́run ọba òun máa ń nífẹ̀ẹ́ sí àwọn al-muhsinin àwọn ẹni tó máa ń ṣe dáadáa yìí ebi dá ti pé ìtafẹ́ wọ́lẹ̀ òun náà ní pé ọlọ́run ní inna Allaha ọlọ́run ọba yuhibbu àmàrà nífẹ̀ẹ́ al-muhsinin àwọn tó máa ń ṣe dáadáa ajá tó pé nínú ìròyìn tó ń bẹ lọ́wọ́ òun náà ní sifatul mahabba ìròyìn ìfẹ́ ó ń bẹ lọ́wọ́ ọlọ́wọ́ bá máa nífẹ̀ẹ́ èdè bí a ti pé àwọn ẹni tó náà bá nífẹ̀ẹ́ ẹ̀kọ́ ni ó jẹ́ fún wa àti ìtọ́ka wípé ní tí wọ́n ṣe tọ́lọ́wọ́ fi nífẹ̀ẹ́ wọn yìí iṣẹ́ tó dáa ni níta àwọn láti gbọdọ̀ mọ ọkọ́ ṣe ni nínú ayé àbúrò Al-Qur'an ọlọ́wọ́ bá ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin ọlọ́wọ́ ní wọn ọba máa nífẹ̀ẹ́ at-tawwabin àwọn ẹni tí wọ́n mọ́ tọrọ túbá adágúté iṣẹ́ ìwọ̀n wá túbá iṣẹ́ tó dáa tọ́nà mọ́ nífẹ̀ẹ́ lé lórí. bákan náà ọlọ́run bá ti máa nífẹ̀ẹ́ àwọn tó mọ́ mọ́ra tí wọ́n á tọ̀ tí wọ́n tàǹbà yálà wọ́n lórí ní àgbọ̀n lòkúta tí wọ́n ṣe àlùwàlá inna Allaha yuhibbu al-mutatahhirin àwọn tó máa ń ní àwọn tó máa ń mọ́ra ọlọ́mọ nífẹ̀ẹ́ wọn adájú pé iṣẹ́ yìí iṣẹ́ kan tá a máa ṣe tọ́lọ́ àti máa rí ìfẹ́ ọlọ́wọ́ bá soníṣókí nínú ìròyìn tá a máa fi ìròyìn ọlọ́wọ́ òun náà ni sifatul mahabba ìròyìn ìfẹ́ ṣùgbọ́n ìròyìn ìfẹ́ yìí kìí ṣe bí ọkọ ní fẹ́ràn ìyàwó kìí ṣe bí ọ̀gá ní fẹ́ràn ọmọṣẹ́ kìí ṣe bí ojúlùmọ̀ àbí ọ̀rẹ́ ní fẹ́ràn ara wọn ayé ti ìròyìn ọlọ́run ká fi wé ìròyìn tèèyàn ǹjẹ́ ìgbàgbọ́ àwọn wá ní kápá àti lè ṣe léyìí ìjọ wá túmọ̀ sí pé ìròyìn yẹn ká má fi ìròyìn ọlọ́run rárá ìdí ni ibi tí àwọn àṣàyẹrọ kó sí wọ́n ní àwọn olùdókòwò bá ti mú ìròyìn wá fún rẹ̀ ṣùgbọ́n àwọn olùdókòwò bá mú wáyé tí ń bẹ nínú ìròyìn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn wọ́n wá fi ìròyìn tí wọ́n yẹn rinlẹ̀ wọ́n á fi tọ́mọ ẹ̀jẹ̀ ènìyàn rinlẹ̀ wọ́n wá ibi tí ọlọ́wọ́n ọba wọ́n á yí wọ́n á tu sí nǹkan mi wọ́n á ní ká bá túmọ̀ sí ìfẹ́ ìfẹ́ torí pé nítorí wọn sọ bẹ́ẹ̀ ni pé àwọn kó sínú at-tamthil wa at-tashbih wọ́n kó sínú wípé tá a bá sọ pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ ó yẹ ká lè má pẹ̀rẹ̀ wá bí àpẹẹrẹ àbí tashbih àfijọ́ pé ọlọ́mọ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọkọ ṣe wọ́n nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ so àwọn wọn fẹ́ kú sínú tẹ̀síbí wọn ò fẹ́ kú sínú àfijọ́ eléyìí wá mú wọn kí wọ́n yẹ kí ni kí wọ́n gbá ìròyìn yẹn kúrò fọlọ́ pé ọlọ́run ní níbẹ̀ àti sí ìfẹ́ á ti sí ìrànlọ́wọ́ ṣáfẹ́rẹ́ so ìmọ̀ ìsá fún ìròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn eléyìí mú wọn kí wọ́n kúkú gbá ìròyìn ọlọ́run bá tó gbá dànù wọ́n wá fi tọmọ ẹ̀jẹ̀ ènìyàn nílẹ̀ Ahlus-Sunnah wal Jamā'ah àwọn ò ní ṣe bẹ́ẹ̀ àti ń ṣe bẹ́ẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam èdè lágbáwá tọ́bání al-mahabba ìtumọ̀ náà ní ìfẹ́ á fi ìfẹ́ tọmọ ẹ̀jẹ̀ ènìyàn nílẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn mọ́ ní ti ara wa àpẹẹrẹ kan ìfẹ́ tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó láàrin ògbésọ́mọ ìfẹ́ àdámọ́ ń bẹ ìfẹ́ ìgbésọ́nà ń bẹ àpẹẹrẹ ìfẹ́ àdámọ́ onífẹ́ tí wọ́n ń bẹ láàrin bàbá sọ́mọ ọmọ sí bàbá owó dúkìá ilé ìyàwó ọkọ ìfẹ́ àdámọ́ nìyẹn. àwọn ìfẹ́ kan ń bẹ lọ́wọ́ pé a gbèsè ra wa lórí ẹ̀mí ni òní ìfẹ́ tá a máa ní sọ́lọ́ tá a máa ní sí àwọn ànábì Ọlọ́run. ǹjẹ́ ẹ wá túmọ̀ sí pé àwọn ní ti ìfẹ́ tọ́lọ́wọ́ bá nílẹ̀ tọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ní ìròyìn ìfẹ́ àfẹ́lẹ̀ ṣùgbọ́n Ahlus-Sunnah ní ṣe gíní at-tamthīl wat-tashbīh wat-tahrīf wat-ta'tīl Ahlus-Sunnah ní sọ pé ìfẹ́ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ìfẹ́ ọ̀nìṣọ́bẹ̀ ìfẹ́ Ọlọ́run ó jọ ọ̀nìṣọ́bẹ̀ torí pé kábàlẹ̀ fi nǹkan méjì wéra wọn yóò dá sí pé a ti nímọ̀ nípa dáàbò àwọn al-ilmu bid-dhātayn
ilmu bizatayn àti nímọ̀ nípa méjèèjì tọ́lá ọkùnrin jọ obìnrin torí pa àti ọkùnrin rí ni àti róbìnrin rí tó fi bí àpẹẹrẹ ní nìkan ní ẹwù bí ẹgbẹ́ ìṣerú ó wá ṣerú bí irú ṣẹ̀tọ́nì ìgbéjábìnrin pé anákùnrin irú ṣẹ̀tọ́nì ìdí ẹ̀rí rí so kò rírí tó ń tá àbá rírí àìfi wọn nǹkan méjì àìfi wọn ríra wọn tó bó láì lẹ́sìn ìròyìn á sì wọ́n fi ìròyìn ọlọ́run bá káfí wé sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ká gbọ́ yìí dáadáa al-sunnah wal jamā'ah wọ́n á fi nílẹ̀ fọ́lọ́ máa wasafa Allahu bi nafsihi ìtọ́lọ́ ti ròyìn ara rẹ̀ wa mā wasafahu bihi rasūluhu sallallahu alayhi wa sallam min as-sunan al-mutahhara àti ntí òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam tó bá ròyìn ọlọ́run pẹ̀lú ẹ̀ nínú sunnah tó lálàáfíà. ayé àti wọ́n tẹ̀lé títẹ̀lé àwọn oníwà mọ́lùú oníwà bá Allah subhanahu wa ta'ala ní wa aqsitu inna Allaha yuhibbu al-muqsitin ọlọ́ni wa aqsitu ọlọ́ni ẹ̀sì déédéé ẹ̀rí kọ́sọ̀tọ̀ kọ́f alkọ́fù àsínú àkọ́ ntọ́mọ́rù yòókù òun náà ní àbòsí ìgbọ́dọ̀ ẹ bá ti fi hamza sí níwájú tó jẹ́ alhamza alqafu asinu atọ́ ó túmọ̀ sí déédéé ọlọ́ni wa aqsitu ọlọ́ni ẹ ṣe déédéé ìrẹ́pẹ́ déédéé ọ̀rọ̀ yẹn ni àwọn èèyàn kan wọ́n máa pariwo létí ilẹ̀ lárúbáwá láwùjọ wọn ní atẹ́tìrìyà equality wọ́n máa pariwo ẹ̀rí yàtọ̀ mẹ́rin àárín equality àti justice Islam ètò wá sí equality ṣùgbọ́n kò wá sí kíni justice náà wọ́n pè ní al-adlu wal-adala al-adlu náà pè ní justice tó fi equality òun là ń pè ní at-taswiya àbí al-musawa wọ́n ní ẹ̀dẹ́ kí àṣedé dédé láàrin ọkùnrin àti obìnrin ká ṣe equality láàrin wọn nítorí bá ti wù àfọkùnrin tó gbọ́dọ̀ wà fóbìnrin tabaara ọkùnrin tó bá ń gorí igi tó ń bẹ́lẹ̀ àwọn obìnrin gbọ́dọ̀ máa gorí igi tó máa bẹ́lẹ̀ tabaara ọkùnrin tó máa ń gun tó máa ń wa tẹ́lá obìnrin gbọ́dọ̀ máa wa tẹ́lá tabaara ọkùnrin tó máa ń jẹ president àwọn obìnrin gbọ́dọ̀ wọ́n pèsè kí ni yẹn àtẹ́síwìyà àmẹ́sì Islam wá tẹ́síwìyà Islam gbàdánù kílẹ̀ sáńpù wá sí adlu justice yàtọ̀ wà lára méjèèjì bí àpẹẹrẹ nísìn bàbá kú nígbà bàbá kú ó wá fi ọkùnrin kan lẹ̀ obìnrin kan lẹ̀ àwọn tó lè jogún ẹ̀ nìyẹn àwọn tó ń pè sí equality kí làwọn sọ wọn ni ẹpin 50-50 àbí net Islam kí nìyẹn zulumu Islam sọ pé ókè ẹfọ ọkùnrin ní méjì obìnrin ẹyọ kan kí nìyẹn àdáyàlá justice nìyẹn tó ká tẹ̀lé òfin Ọlọ́run adúlò ni tó fi yé ẹ̀sùn náà Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run bá gba dànù ìfẹ́ mọ́ ikú èsì kan sáfẹ́ ikú ọlá ìfú eléyìí báyìí gbọ́dọ̀ jọra wọn náà ni Ọlọ́run gbadà lù yẹlẹ́ fìlà wọn kan láwọn ìlú èbó wọn ni ṣẹ́wọ́n lè fọwọ́n kan láyè pé kọ́kùnrin àti obìnrin kí wọ́n fẹ́ra wọn fún rẹ́jísítà ọkùnrin náà tó dé ẹ̀fọ́ àbẹ̀láyé obìnrin ọmọ fẹ́ra wọn ọ̀dà àti gbọ́ ok equality dédé láti mú yín dédé yẹn rárá dédé kọ́ ẹ̀ so mùsùlùmí òkè bá wọn pèpè sí irú nǹkan bẹ́ẹ̀ torí pé òfin ẹ̀sìn òfin àtọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ni òfin ilé ayé táwọn yẹn gbé kalẹ̀ democracy ni gbogbo oríṣiríṣi ojú àwọn ọ̀nà yìí kò sí àdáálà nínú ẹ̀ justice sí mẹ́ tẹ́síwì yà lè wà ń bẹ́ o ṣe é tún táwọn kò ní equality lè wà ń bẹ́ àmọ́ ẹ̀sìn láwọn kò sí equality kí lábẹ́ kò sí justice ni. náà ọlọ́ọ̀bá wa ni wọ́n á kùsì tú ọlọ́ọ̀ ni ẹ̀ ṣe déédéé ẹwà jọ́sì bó láti máa wà jọ́sì ọkọ àtìyàwó déédéé gbọ́dọ̀ wà láàrin wọn àwọn ọmọ anábìíní sallallahu alaihi wasallam taqullaha oní ẹ̀fọ́ ayọ̀ ọlọ́run wa adilu bayna awladikum
ẹ ti dé láàrin àwọn ọmọ yìí dípò àwọn afọ àwọn afa lọ wọ́n fa bọ̀ bóòlù àti ti dé láàrin àwọn ọmọ wa pàápàá jùlọ tó bá fẹ́ fún wọn ní nǹkan bóòlù àti ṣe àwọn afọ yìí pé bọ́lá ṣe pín ogún bẹ́ẹ̀ láti mọ fáwọn ọmọ wa náà ní nǹkan bẹ́ẹ̀ làwọn oṣù máa pín nǹkan fáwọn ọmọ wa àwọn ọmọ yìí rárá dọ́gbandọ́gba ni torí pé ilé ààrẹ nìkan tó mú èyí wá pàtó lóòótọ́ kò sẹ́ẹ̀dì tó mú wá wípé ìtọ́nà tó pín ogún nípa ti pín bisikíìtì àti Ghana fáwọn ọmọ wa ààrẹ yìí náà àbárí kò sí ṣùgbọ́n láì sí èméjì ìtọ́nà òun gbé náà kò hání tábà gbà yìí pé òun ló jẹ́ déédéé jù àwọn náà wà fọ́ ká pín nǹkan méjì èso òun fáwọn ọmọ wa lọ́nà bẹ́ẹ̀ sáńdé ọ̀rọ̀ méjì àwọn afáwọn kùsùn lórí ẹ̀ àwọn kan ní ká pín gẹ́gẹ́ bọ́lá òun ṣe kú ní ogún ìyẹn ni ọkùnrin agbábẹ́sì obìnrin agbẹ́yọ̀kan àwọn kan ní rárá lùgbàdàn lẹ́yìn sọ̀rọ̀ ogún ká pín gẹ́gẹ́ bí ká pín déédéé ká pín ní ọkùnrin gba méjì obìnrin gba méjì ìbéèrè wa jẹyọ tó bá yẹ kó ń dòtò lọ́ba gbà yìí pé dọ́lọ́n kúrẹ́ àkùránì nígbà ogún ọlọ́run pé déédéé adájú pé kò sí ọ̀nà tá a lè gbà pé nǹkan láàrin àwọn èèyàn láàrin àwọn ọmọ wa tó tún ká lónà àrẹ ká gbọdọ̀ yẹn lọ. ṣé ìgbà pé ọ̀rọ̀ tí wọ́n ó fẹ́ẹ́ rinlẹ̀ ju ọ̀rọ̀ àwọn tán ní ká pín ní orí òdòdó lọ. tó bá yẹ pé orí òdòdó ìlànà kan tó dáa ní ó ti ẹ̀yẹ kí àrítọ́ka rẹ̀ náà lóko hàn ní bàbá náà ó fi ogún bẹ́ẹ̀. pọ́pátì tí ọmọ sì mọ́ lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ òbí rẹ̀ tó tóbi jù ogún ni gbọ́dọ̀ náà ṣe wá pé tutọ́ọ̀lù ntẹ́bá rí nǹkan láàrin ẹ̀kọ́ láàrin ọkùnrin àti obìnrin ẹ̀kọ́ ọkùnrin ní méjì obìnrin yóò gbẹ̀rẹ̀ ọ̀kan. sòníṣókí bí táà ti yàtọ̀ wípé ọlọ́run bá ní wà tètú ọlọ́run ni ẹ̀sìn déédéé ká ṣe déédéé láàrin àwọn ọmọ wa ọ̀rọ̀ yẹn ni. sò déédéé àwọn wáyé láàrin ọ̀gá sọmọṣẹ́ láàrin àpá àfọmọtó láàrin olórí àti èrò ẹ̀yìn adínú àwọn wáyé olórí ìlú yóò fún àwọn aráàlú lẹ́tọ̀ọ́ wọn tó ti yé o lè rẹ́ pé àwọn aráàlú kọ́ ní oṣù pé báyìí ní kó mọ ọgbà lóṣù àárín yẹn ní bẹ́sì Islam wọn ni ẹ tó bá jẹ́ president sálárì ẹ̀ ní agbọ́dọ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ti pín àkáǹtì fún wa kámọ̀ àbòsíta ti fún ara wa lópa tó wọlé tó wáyé nínú Islam rárá tó lórí bá ti ṣe ẹ̀tọ́ fáwọn aráàlú kò bá wọn ní $1 billion lóṣooṣù sílẹ̀ torí pé ìwọ́n tó fẹ́ sọ yín lóye báyìí ní gbogbo adájú pé olórí náà wà lábẹ́rẹ́ nìyẹn a ti gbà pé olórí ju gbogbo wa lọ tó ìgbà Islam nìyẹn ìdèkàn ni sálárì àwọn Sáúdì òbí sálárì yìí tó bá ti kọ́ ọ́ bọ̀rọ̀ lọ́mú aráàlú ti sọ̀rọ̀ torí pé nítorí kí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáráàlú wọ́n ṣe ibùn àwọn tí ìṣàrà àlú wọn gan wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wọn. so déédéé ó dọ̀wọ́ wa òun náà ní al-iqtisad tọ́lá ni wa aqsitu inna Allaha yuhibbul muqsitin ọlọ́run ní ìwọ̀n náà bá a máa nífẹ̀ẹ́ ẹ̀rí a máa nífẹ̀ẹ́ síkìní al-muqsitin tí àwọn tó máa ń ṣe déédéé ẹ̀dáfi pé nínú àyà yìí ìròyìn tún rinlẹ̀ ìròyìn kiri sifatul mahabba ìròyìn ìfẹ́ orílẹ̀ láàrin a sọ fún wa yìí pé ohunkóhun tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ sí ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run kò wá sí ìmọ̀ ṣe nǹkan náà bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá ti kó ìdá tí wọ́n bá ti lè bínú sí ó kò wá sí ìjìnà sí nǹkan náà méjèèjì ni àti kọ́ nínú àkúrà yìí pé tọ́lọ̀ bá sọ̀rọ̀ nǹkan nílẹ̀ fún rẹ̀ bí àpẹẹrẹ ìròyìn sípàtìlẹ̀ mahabba lè mọ̀tìtì ọ̀pọ̀lọpọ̀ bá máa ń nífẹ̀ẹ́ sí àwọn tó ń ṣe déédéé gbàgbọ́ méjìlá ni lórí gbogbo ìròyìn ọlọ́pàá pátá gbàgbọ́ méjìlá alákọ̀ọ́kọ́ á nígbàgbọ́ lórí tọ́lọ̀ wọn bá sọ yẹ gẹ́gẹ́ ìgbàgbọ́ ìpínlẹ̀ á ní
ẹlẹ́ẹ̀kejì á tún wá nígbàgbọ́ ìtakò ìgbàgbọ́ ìtakò lórí ìdàkejì ẹ̀ bí ẹ bá nígbàgbọ́ ìpinnu tí kò nígbàgbọ́ ìtakò kò nígbàgbọ́ ìpinnu bí àpẹẹrẹ nísì ọlọ́run máa nífẹ̀ẹ́ àwọn ẹni tó máa ń ṣe déédéé adájọ́ pé ìgbàgbọ́ ìpinnu wa òun náà ni kágbà ìpín ọlọ́run máa nífẹ̀ẹ́ àwọn onídéédéé ìgbàgbọ́ ìtakò wa kágbà ìpín ọlọ́run máa ń bínú sí àwọn tí wọn ò ní ṣe déédéé tó bí ẹ bá fẹ́ pé àtẹ̀tò ṣe déédéé àtẹ̀tò tí yóò ṣe déédéé náà gbogbo ọmọ ata ọlọ́run nífẹ̀ẹ́ wa ẹni yóò nígbàgbọ́ ọlọ́run bá mọ́ nífẹ̀ẹ́ àwọn tó ṣe déédéé so méjèèjì lásán nílẹ̀ ìdájọ́ pé nínú kan tó yẹ káàkiri dáadáa ní bọ́lọ̀ bá tó lè kan ilẹ̀ fún rẹ̀ á fi ilẹ̀ bọ́lọ̀ àwọn àtakò ìdàkejì ìròyìn yẹn táwọn bá ti tako ìdàkejì ìròyìn yẹn àti kó sínú àwọn orúkú méjì tí ń bẹ níbi orúkú gbàgbọ́ òun náà ni al-ithbatu wan-nafi al-ithbatu wan-nafi ìfẹ́rẹ́lẹ̀ àti ìtakò. bákan náà ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah. síbáà rẹ̀ mọ̀ lọ olùwáyà mi wá nínú sọ́dọ̀ Imran verse 1 wàtọ́lọ́ bá ní wọ́n ọlọ́dún anábì máa sọ fún wọn in kuntum tuhibbuna Allah tó bá yẹ pé lóòótọ́ lè má ní pèsè ọlọ́run ọba Allah fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì yuhibbukum Allah ọlọ́run bá yóò nífẹ̀ẹ́ yín nígbà tí anábì sọ̀rọ̀ yìí tó fún àwọn mùsùlùmí ní ááyà yìí wọn wá bẹ́ẹ̀ pé anábì dákun ìfẹ́ ọlọ́run tó ń sọ yìí báwo ló ṣe rí náà tí bá a ti máa ní ìfẹ́ ara wa ni wọn ò béèrè bẹ́ẹ̀ àbí ìfẹ́ báwo ni tí láàrin irú ìfẹ́ láàrin lọ́kọláya ni tí ìfẹ́ láàrin òbí sọ́mọ ni wọn ò béèrè bẹ́ẹ̀ etí òbí fún wọn lánàá tí wọ́n béèrè àwọn èrò tòsí àgbọ̀dọ̀ béèrè irú bẹ́ẹ̀ eléyìí ni tó fún àwọn èèyàn tí wọ́n fi kó sínú àwọn ìlànà tí ò dáa bàbá yìí wọn ni ọlọ́mọ nífẹ̀ẹ́ ìfẹ́ lọ́ọ̀bù òun lọ́tọ̀ lọ́ọ̀bù ni òun ti fi làákàyè gbé pé ókè lọ́ọ̀bù wọn ni ókè lọ́ọ̀bù ọkùnrin àti ìyàwó lọ́ọ̀bù ọ̀rẹ́dọ̀rẹ́ lọ́ọ̀bù ó ti ṣe kí nìyẹn ó ti ṣe àtẹ̀sùbí àfijọ́ àyíṣàfijọ́ àìmáṣàfijọ́ ò túmọ̀ sí wípé àní fi rinlẹ̀ á fi rinlẹ̀ torí pé náà bá fi rinlẹ̀ náà Al-Qur'an. áyà yìí àwọn àbá àbá pè ní áyàtul imtihan áyà ìdánwò ọlọ́run fi dánwò ọ̀hún ni gbogbo ẹnikẹ́ni tó bá pàpọ̀ mọ́ra pé ẹbí tá a nígbà anábì kan o mo nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ní ẹnìkan tó lè wò ní nígbà anábì wọ́n akọ lórí wọ́n dá wákà wọ́n kọ́ mọ́dì wọ́n kọ́ ní lórí báwọn nífẹ̀ẹ́ anábì aba anabi wọlé ọlá aba wọlé ọlá ìsìlámù yìí gbèmí ntẹ̀mí anabi yìí gbèmí oríṣiríṣi ìsìlámù ọgbọ́n ṣùgbọ́n lọ́wọ́ akọ̀ láyà yìí ayatul imtihan ọlọ́run ní pé wọ́n anabi mọ̀ ọ́sọ fún wọn in kuntum tuhibbuna Allah tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba Allah fattabi'uni ní kí wọ́n tẹ̀lé ìwà anabi náà tukú bẹ́nikẹ́ni tó bá ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni ẹgbẹ́ muhibbu rabi ẹni ẹyẹ gẹlẹ tó nífẹ̀ẹ́ ànábì tó ẹni tí ò bá tẹ̀lé ànábì kódà kó pàtó mọ́ra ìfẹ́ kò nífẹ̀ẹ́ ànábì. tani ya àwọn afọmọlá ẹni tẹ́ ń fa ìwúlò yẹn yàrá kàmkàmá yìí yàrá kàmkàmá yìí yàrá kàmkàmá yìí ẹni afọmọlá ẹlẹ́yìn kò fẹ́ẹ́ lù wọ́n mọ kankan ṣé mo gbẹ́bọ̀ ni ìjà gbẹ́bọ̀ iná wọn bẹ̀rẹ̀ yìí ẹ̀sìn àwọn ọmọdé àdúrà tí mo sọ ni pé ànábì òfin ilé fún wa kí ni alábẹ̀sílẹ̀ fún wa kí alábẹ̀sílẹ̀ fún wa kí ni ṣé láyé ẹ̀yọ́ lọ́dún báyìí. ìbílẹ̀ ìgbàgbé tí àyà yìí àyà ìdáàmù ni àyà ìdáàmù tí wọ́n náà bá ti kó sí ó jọjà ara rẹ̀ mórí nàbí àti ìrẹsì wáyé ẹ̀rì kò lé tí wọ́n bẹ fún ara rẹ̀ wọ́n jọjà ara rẹ̀
mo ní nàbí tí mo ṣe ìgbó wa ní báyìí tánàbí ṣe wọ́n sì àwọn ṣe ń torí ànágbá wọn níta ànágbá wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí ẹni bá ní lóhùn nífẹ̀ẹ́ yàn ẹni tó lóhùn nífẹ̀ẹ́ sí láì sí nílà gáyé yóò mọ̀ tẹ̀lé nìyẹn. àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ nílà gáyé náà bàbá mi mo nífẹ̀ẹ́ bàbá mi gbọ́ bàbá mo nífẹ̀ẹ́ wọn gbọ́ bóyá pàṣẹ bàbá ẹ̀ wá dé ajáde ọ̀yà máa lọ pọnmi wá pọnmi sí dọ́ọ̀mù tó kú àbá ó rẹ̀ la díẹ̀ ó ti lọ níbi àbá rẹ̀ tó níbi àbá rẹ̀ tó bá níbi àbá rẹ̀ ní ẹlẹ́kẹ̀tẹ̀ àbí ó yẹ eré ó jẹ́ gbórí nìyẹn tó ẹ gbọ́dọ̀ tọ̀lọ́ bá la níta rẹ̀ gba Muhammad sallallahu alaihi wasallam àmì gbọ́ fún nǹkan báyìí lórí káàtìtà rẹ̀ káà ní àbá àti òkú ọ̀rẹ́ yìí wòlíì òkú ọ̀rẹ́ yìí ẹ̀ àbẹ́bí ṣe wá sí oṣù wá sí gbangba oṣù wá sí kọ̀rọ̀ ó bá wọn ọkùnrin sọ̀rọ̀ ó bá wọn obìnrin sọ̀rọ̀ ànábì òkú láńtà jàǹgbó òkú lẹ̀ báyìí àwọn àbá tó wà ní wá sílẹ̀ ni yóò wé láwà ní mẹ́rin yóò dé fìlà mẹ́jọ yóò lo ìgò mẹ́fà àwọn akọ àwọn àtùpàsílẹ̀ tó sí ẹyin nínú wọn akọ̀tù wọn kalẹ̀ mẹ́rin ẹni àwọn wòlíì nù àbáwọn tó wọn á fi bàtà àwọn àmọ́ àwọn wọn fi para láìsí ìbejì ẹni tí a bá níyàn nífẹ̀ẹ́ sí ẹ̀rí tó yóò máa tẹ̀lé á máa tẹ̀lé ìyẹn níyàwó tó lóun nífẹ̀ẹ́ sọ́kọ yóò mọ̀ tẹ̀lé àṣẹ ọkọ tó lóun nífẹ̀ẹ́ síyàwó onífara ni ìyàwó ọmọ tó lóun nífẹ̀ẹ́ òbí òun yóò mọ̀ gbọ́rọ̀ sí òbí lẹ́nu òbí tó lóun náà nífẹ̀ẹ́ sí ọmọ òun yóò mọ̀ pé àdéhùn ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ọmọ. ṣùgbọ́n ọ̀rọ̀ ìfẹ́ tálá nígbàdí ẹnu lásán ni ẹnu ẹnìkan kan yà fún pàápàá wọ́n ní àfà kí ni yóò dáa gbàdéjì photographer wọ́n ní mọ́mú tó dé o ṣé nǹkan tó ta kọ́ ni ìyàwó lè sọ̀rọ̀ wọn kòkòrò aṣí nínú fóònù wa ṣìtọ́ yìí mùsùlùmí fún àdìsí náà ni ọlọ́mọ wọlé ọ̀rọ̀ anábìrì o ẹ̀wù àbá imọ̀ ntẹ̀mí o ti gbé ntẹ̀mí o. báyìí bẹ̀rẹ̀ wá kan tọ́kẹ́lá Muhammad aláwọ̀ ya Rabbi àwọn ni ọmọ àti bàbá mi gan irọ́ ni. aya yìí aya tó lè ti hàn ní bí ẹ bá ní orí nígbà náà bí ẹ má bá níyàn ntí ẹ má bá níyàn ìlú dá pé àwọn akọ̀rọ̀bù náà ila Rasulillah sallallahu alaihi wa sallam àwọn tó súnmọ́ nàbí jù àwọn náà ní Ahlus Sunnah wal Jama'ah àwọn náà ní Ahlus Sunnah tìrúbà àwọn Ahlus Sunnah wọ́n bẹ bayna al-ghuluw bayna al-ifrat wa at-tafrit wọ́n bẹ láàrin ìkọjáàlà àti àṣẹ ètò ìkọjáàlà àwọn Khawarij ju kọjáàlà súnà nàbí wọ́n tẹ̀lé pé wọ́n tún wá fi kún kùránì náà ni wọ́n mọ̀ ká àdìsí náà ni wọ́n mọ̀ kóòtù ṣòkòtò wọn tó ń gbé báyìí náà ni ọ̀yà wọ́n kojú ẹ̀sìn wọn lára wọn wọ́n tún wá fi kú ẹ̀wọ̀n ara wọn kan àwọn kan yóò bí jáde ilé yorùbá yóò bí gbogbo kí ni yóò bí ilé 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 yóò bí títí tẹ́tí fi yorùbá wọn lọ́wọ́ tán kò mí náà ni àrùsùn náà wà láàrin méjì lọ́pọ̀ mọ́tò àrùsùn náà ní ummatan wasatan bọ́lá ọba ti bẹ́ islam kalẹ̀ ká wà láàrin méjì láàrin àṣẹ ètò àwọn yahudi súnà méjì ó gbajúmọ̀ láàrin wọn dáadáa wọn a máa pa àwọn ànábì ọlọ́run ẹlẹ́kẹ̀dẹ̀ wọn a sì máa yí ọ̀rọ̀ lọ wọn a máa pa àwọn ànábì ọlọ́run wọn a sì máa yí ọ̀rọ̀ lọ àwọn nọ̀tọ́rá àwọn kírísítẹ́nì àwọn yẹn pa àwọn ànábì ọlọ́run àwọn gbé àwọn ànábì ọlọ́run sípò ọlọ́run ẹ̀sìn islam wọn bẹ láàrin méjì ṣùgbọ́n ẹ̀sìn islam ṣe jẹ́ ummatan wasata bẹ́ẹ̀ náà ni Ahlus Sunnah jẹ́ wọ́n jẹ́ firqatun wasatiyya àwọn náà wà láàrin méjì wọ́n jẹ́ àná bẹ́ẹ̀ ni wọ́n ṣe àṣẹ ètò níbi àwọn orúkọ ọlọ́run níbi àwọn ìròyìn ọlọ́run Ahlus Sunnah wà láàrin ọlọ́run ní báyìí ló ṣe rí báyìí ló ṣe jẹ́
alùsùn òkèlè fọlọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ fi nílẹ̀ nígbà tí wọ́n fi nílẹ̀ wọ́n tún wá kọjá àlà lórí ẹ̀ ọkàn ní yẹ́sì lóòótọ́ ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ ìròyìn ọlọ́run nínú ìròyìn ọlọ́run màhábà wà mẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ mẹ́ ṣùgbọ́n àmọ́ ìfẹ́ ọlọ́run tá à ń sọ yìí ó dà gẹ́gẹ́ bí ìfẹ́ bí táwọn ti sọ̀rọ̀ nìyẹn báwọn kan ṣe kọjá àlà nínú orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run bẹ́ẹ̀ làwọn kan ní ẹ má ròyìn ọlọ́run ẹ má pẹ̀lú pẹ́ ẹ má ròyìn ọlọ́run yẹn ló bá wọn jà níyà káwọn sọ pé ẹ má fọlọ́ oníròyìn kan ẹ má nìkan lọ́wọ́ bá òun lélẹ́yìn òun lélẹ́yìn òun lélẹ́yìn òun lélẹ́yìn wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti lè sọ bẹ́ẹ̀ àdásí pé ẹ ti ń fi ọlọ́run ọba wé àwọn ẹ̀dá rẹ̀ àwọn afáwọn abẹ́rẹ́ lọ́wọ́ wọn pé tẹ́ ẹ bá tó bá bíi pé ọlọ́run tó tẹ̀ lóòrùn sì yìn gan Allah tó ń fa àwọn èèyàn sí dákun bóòlù ṣe rí jàmíyà ó ní kò ní ròyìn ẹ̀ àwọn afáwọn tó máa wá fún wọn ní al-Mu'attila ó làwọn tó kọjá àní ìròyìn ọlọ́run wọn ní al-Mu'attila ya'buduna sanaman bákan náà wọn Jahmiyya ya'buduna adaman wọn náà Mu'attila àwọn ń segin ní òòṣà sọ́nà ni ọlọ́run ló lọ́wọ́ bí eléyìí ọlọ́run ló lẹ́tẹ̀ bí eléyìí wọ́n wá tó gbé ìta sí ní òòṣàlẹ̀ yìí sìn eré lẹ́yìn sìn ìrètí tá a bá ti mọ̀ pé bápá rẹ̀ kì í lápá ọlọ́run ṣe rí bọ́wọ́ rẹ̀ kì í lọ́wọ́ ọlọ́run bá ṣe rí méjèèjì ó ti tán ìwọ tó bá ti rí ẹgbẹ́ yóò ti dé lóhùn òòṣà ló ń sìn náà àwọn Jahmiyya àwọn afáàyàn àwọn Jahmiyya ya'buduna ádámà àwọn ń sin tí ò sí torí pé àwọn ní ọlọ́run báwọn ń sìn kò ní ròyìn kankan rárá ìjọba ti lè ní ròyìn sí ní ibò láti sọ báwọn yẹn níbẹ̀ ó gbọ́dọ̀ ní ròyìn àmọ́ àlùsùn náà wàjà máa wọ́n dúró láàrin méjì ìròyìn ọlọ́run wọn fẹ́rẹ̀ lẹ̀ fọ́nà láì ṣàpèjúwe láì ṣàfiwé ti bẹ́ẹ̀ sì ni wọ́n nígbàgbọ́ pé tọ́lọ́ bá ti ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ náà torí bá anábì sọ̀rọ̀ náà fúnra anábì òní ẹ̀yìn sáré àpẹẹrẹ ìròyìn ọlọ́run bá ní yóò bẹ́ẹ̀ sì kò sọ pé ẹ̀yìn sáré ẹ̀mọ́ ìròyìn ọlọ́run bá yóò kódà sí ní ìròyìn ọlọ́run rẹ̀ fọ́nà ọ̀sán kẹrin tó pọ̀ eléyìí ló bí tẹ́bí àdéhù tó fi kó àwọn àyà ìpẹ́tẹ́ wọn àyà ìpẹ́tẹ́ yà mú wa lórí eléyìí lórí nínú Al-Qur'an lórí àwọn ìròyìn ọlọ́run kan náà ó lé ní 20 tí àtẹ́bí àtọ́gbọ́ gbogbo tó ń dá sí ẹ̀rí àyà ni àyà Al-Qur'an ni kó tó á mú àwọn àdéhùn wa. lẹ́yìn náà àfáwọn tí mẹ́rin mọ̀ mọ́ wọn ni فسوف يأتي الله بقوم يحبه ويحبونه ثم يعني ونسات المائدة ورشة 554 قال فسوف يأتي الله بقوم قل لا يبلغنا والله أبا yóò gbé àwọn èèyàn kan dìde yóò mú àwọn èèyàn kan wá àwọn ẹni wọ̀nyí yuhibbuhu ọlọ́run nífẹ̀ẹ́ wọn wa yuhibbuna àwọn náà sì nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn náà sì ní fẹ́ ọlọ́run ayàtà ti mú wálé sùn ó ti tóbi mẹ́rin sí márùn lórí kíni lórí sífàtúlù mahabba láti lè fi ìròyìn ìfẹ́ nílẹ̀ fọlọ́ ọba Allah subhanahu wa ta'ala. وقوله سمعتني إن الله يحب الذين يقاتلون في سبيله صفا قل الله ما نفسي gbogbo àwọn èèyàn tó dájú wípé wọ́n á máa ṣe gbìyànjú wọ́n á máa ṣe jihad sójú ọ̀nà ọlọ́run sọ́fà tí wọ́n wá tó dọ́gbandọ́gba ka annahum bunyanun marsus wọ́n wá tó dọ́gbandọ́gba tí wọ́n ní fàyín lẹ̀ rárá wọ́n wá dà gẹ́gẹ́ bí ògiri àbí òkúta búlọ́ọ̀kù tá a tó tẹ̀léra wọn tí ó fàyín lẹ̀ rárá. nínú àyà yìí ọlọ́run ló sífàtìlì mahabba. lẹ́yìn náà wọ́n kọ́ ọ́nà òun nígbà náà ni wọ́n wọ́n kọ́ fúrú níwájú wọ́n wọ́n gbàgbọ́ ọlọ́run ọba àlùgbàgbọ́ ọba aláforíjì ni alwadud ọba onífẹ̀ẹ́tún ni ọba aláforíjì ni ọba onífẹ̀ẹ́tún ni
so láì sí èméjì sífàtúlì mahabba á kiri lẹ̀ tọ́lọ̀ tó máa bí ẹ léèrè ìjọba ọmọ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ torí pé ìròyìn ìfẹ́ nínú ìròyìn ìfẹ́ náà bá ní. báwo wá ní ọlọ́sùn máa nífẹ̀ẹ́ Allahu a'lam lórí kí ọlọ́run máa nífẹ̀ẹ́ yẹn lé lórí ọlọ́run máa nífẹ̀ẹ́ yẹn lókùnrin ìgbà tí yẹn bá ń ṣe tọ́lọ́run ọba fẹ́ ká ṣe. wa qawluhu bismillahir rahmanir rahim lẹ́yìn náà tí mẹ́rin bọ̀ máa tó wá mú wá orí nínú àwọn aya al-Qur'ani tó fi àwọn òròyìn ọlọ́run àti orúkọ ọlọ́run bá nílẹ̀ orí ẹ̀rí bismillahir rahmanir rahim bismillah bí bá àbẹ̀yẹ àwọn afáàmà pé ní báwo ló isti'ana báwo tá a fi ń wáyé ìrànlọ́wọ́ ẹ̀rí pẹ̀lú mo wáyé ìrànlọ́wọ́ ìkankan tí ó ti parẹ́ níbẹ̀ yẹn ni pé àwọn ọ̀rọ̀ kan wá síwájú bá àyẹn èdè lọ́wọ́ wá èdè kan tó rẹwà ni bó dẹ̀ yẹ pé nínú ìṣètí bẹ́ẹ̀ lọ́wọ́ ń tẹ nínú àwọn èdè míì tó dá sí pé àwọn ọ̀rọ̀ tó bá wà níwájú á parẹ́ á lọ sọ títí etí ń bẹ láàrin ṣùgbọ́n nígbà ń bá tó ní ìbọ̀yé bí àpẹẹrẹ rí sí wọn ni ṣé o ti jẹun bẹ́ẹ̀ ni yẹn ni pé bẹ́ẹ̀ ni mo ti jẹun má ti gbọ́ yín bẹ́ẹ̀ ni má ti ní túmọ̀ kí túmọ̀ bẹ́ẹ̀ túmọ̀ bẹ́ẹ̀ ni lórí nǹkan pé mo ti jẹun náà ni tó ẹgbẹ́ kẹ́kẹ́ tó wà láàrin wọn tó pé ọ̀rọ̀ kan ti wá síwájú mo ti jẹun bẹ́ẹ̀ ni so nílẹ̀ èdè lárúbáwá náà lọ wáyé bẹ́ẹ̀ tó dá sí pé àwọn ọ̀rọ̀ kan parẹ́ kejì kó parẹ́ láti lè fi ṣàpamọ́ kó ṣùgbọ́n ó parẹ́ torí pé ẹni tá à ń bá sọ ó ti gbọ́ yé náà ní ìgbà yìí abdahu mò ń bẹ̀rẹ̀ àǹfààní akọ̀dárẹ̀ sí abdahu mò ń bẹ̀rẹ̀ bísmì pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba Allah tó abdahu wá kúrò wá kú bisimilahi rahman rahim bíi pé báwo bẹ̀yẹ báwo èsì àánẹ̀ tí ẹ máa ń wáyé ọ̀dọ́ ọlọ́dọ̀ ọlọ́run lórí kankan tó fẹ́ ṣe tó fẹ́ dáwọ́lé wá ní bisimilah anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fún wa láwọn àkàrò yìí bí àpẹẹrẹ àfẹwọtọ́lẹ̀ bisimilah allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith afẹ́jẹun bisimilah bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ibi táwọn èèyàn ti gbọ́ ọ̀sán yé ni ó dájú pé bí àkàrò bá ti wá bẹ́ẹ̀ láti mọ́ ń lò ibi tó bí bàǹfà láàrin àwọn àfa òní pé èyí tó bá wáyé bèsè ìdàpọ̀ tẹ̀kẹ́ àwìtàní àwọn bèsè àlìfúrọ̀ àlìfọ́rọ̀ èyí tó bá wáyé ní wà ọkùnrin àbúwáyé wà tóbìnrin tá a bá fẹ́ lò ó èyí tó bá fọkùnrin ṣáà lè lò bẹ́ẹ̀ tóbìnrin náà bẹ́ẹ̀ láì má lo gbólóhùn obìnrin sí ẹ̀bùn ìlànà tábẹ́ ní anta ọkùnrin ní ìwọ obìnrin anti lákà fún wọ lákì fún wọ lóbìnrin tó káàkì kẹsàn-án fásitì olùkọ́ni tó ní tùmọ̀ sí. náà ǹjẹ́ àwọn àkáǹtì wá bẹ́ẹ̀ ǹjẹ́ àmọ́ wọ́n lò ó sábàbí ló fọkùnrin sáàlì lókòbìnrin náà láì má yí padà àbọ̀ agbọ́dọ̀ yí padà àwọn àfẹ́ ti pamọ́ wọ́n pamọ́ láàrin ara wọn láì sí ní ẹnu wọn kò pé tá a bá lò ó tó wà nínú tẹ́ẹ̀kì kò sí láì sí níbẹ̀ tá a bá sì yí padà tá a lò ó ní njó bá ẹ̀rọ gbà wọn mu kò sí láì sí níbẹ̀ ìgbà pé kálápàdé obìnrin ìgbà tó lọ́rọ̀ sí assalamu alayki tó bá tún wòóràn assalamu alayka assalamu alayka ó mú ọ̀rá afáyọ̀ jẹ́ gbalabawa labankola nani ibà ìṣẹ̀lẹ̀ àlànà assalamu alaykum afáyọ̀ jẹ́ afáyọ̀ gbalabawa ni tó di ẹnì kan ní pé wọ́n di assalamu alayki assalamu alayka assalamu alaykuma assalamu alaykum assalamu alaykunna ọlọ́run ọlọ́run ẹ̀bùn ọlọ́run bá ntí kò lábọ̀ ọlọ́run ẹ̀kọ́ máa jà pé no assalamu alayka ni ọkùnrin obìnrin sàlámù àlékì ni yóò wá wáyé wáyé wọ́n yẹn wá ṣe lápò parí síbẹ̀ ó tún kù sàlámù àlékù mọ́ kúnkún náà wọ́n ló ní ara ẹ̀ láàmú
mọ́dà ẹ̀lá sàlámù àlékà o àbí sàlámù àlékún àwọn afẹ́fẹ́ nìkan àwọn afáàmì àti lálàyé pé èyí tó dáa ni ká lo ká ṣe fardíyà rẹ̀ ká lo sàlámù àlékà fẹ́nìkan tó ti yé wọ́n lè tó dáa nìyẹn àmọ́ tó ti bẹ́ẹ̀ ẹnu kò sáfà tó gbà dàbí wípé sàmàlẹ́ nìkan sàlámù àlékún á lè gbà dànù tó ti gbogbo náà lórí ilẹ̀ so ẹ̀rí pé lára ìrọ̀rọ̀ ìsìlámù nìyẹn tó fi lára ìrọ̀rọ̀ ìsìlámù nìyẹn náà tẹ́bẹ̀ ọmọ ọlọ́wọ́ ṣe lára ẹni mọ̀jú pàtàwá yìí pé ǹjẹ́ àwọn àgbẹ̀ pé ó dáa tó ẹ́ tó bìrì ni ó dáa òfin bá fẹ́ ṣàkárò kó mọ ọ lọ síjà òde fún rẹ̀ ìyẹn náà wá jòkó tó bá mọ̀ ẹ́ bóyá bá mọ̀ nǹkan tó ní pé irú àpẹẹrẹ níbi àkárò kan náà ní táwọn kára rò pé Allahumma inni abduka àbí ibnu abdik wọlúwawa èmi ni ẹrú rẹ abudu ẹgbẹ́lápọ̀ nìyẹn tẹ́gbẹ́bẹ̀rẹ̀ kọ́ sọ́wọ́n ní ká sọ pé amọ́tuka Allahumma inni amọ́tuka ibnu abdika ẹ̀yàbíntú ibnika bí ẹ bá mọ̀ tí ó lè ṣe o tó bá ṣe ó ń gbà lọ tí ò bá mọ̀ kọ́ ó lè sọ bó ṣe bá gẹ́gẹ́ nínú tẹ́kì láàrin ìsẹ́mi rẹ̀ lẹ́pẹ́ wọ́n torí àkàrù lọ ní kéwù àkàrù mi máa yí padà wọ́n torí yẹn lọ ní kéwù tó bá fẹ́ lọ ní kéwù fún nǹkan mi ló kò síláìdì so ìsìlámù gbà wá láàyè àmúwá nínú èyí tí ó bá rọ̀ wá lẹ́rù so bismillah allah gbólóhùn allah tó fọra wa láì mọ ìgbà tó gbólóhùn kan ni tó rà pé ó wọ́n láti di kíni aliha ya'lahu ilahu ma'lum aliha abida ya'lahu ya'budu ilahu òun lẹni tàǹsì ọ̀pọ̀ wọn òun ni aliha ẹ̀rí àjálta alihatana ilaha wahidan nítorí sọ àwọn ọlọ́run wa di ẹyọ tuntun ni so ilahu òun náà ni allah al-ma'bud bi haqqin a máa fi gbólóhùn ìdáwàlá alẹ́ nílẹ̀ yorùbá yóò wá rí pé tó bá fi pe ọlọ́run ẹ mọ kàfàrà wọn àkèfèrè ní kílódé tó pé ó sọ ọlọ́run nígbà tó ti sọ aláwọ̀ ti di kèfèrí rárá kò rí bẹ́ẹ̀ nínú ṣìtìmáàlù ọlọ́run àbọ́lọ́run a máa nítumọ̀ Allah kí ni ìtumọ̀ ọlọ́run nínú ìtumọ̀ rẹ̀ lédè yorùbá òun lẹ́nu tíjọ ti tọ́ sí lódodo tòbí ẹ wọ́n ẹ̀fẹ́ yà máa ti ní bàbá mi ṣáà lùsùn náà kí ló dé bàbá mi máa ń pe ọlọ́run òfin sọ pé Allah mọ́tà ẹ̀ láàrú Allah ni bàbá rẹ̀ pẹ̀lú pẹ̀lú ọlọ́run ká má fa ọ̀kan àtẹ́yìn ẹni asọ́lá ẹ̀sì sọ́lá ni ẹlẹ́kùn sọ́lá kí lẹ́kùn sọ́lá àti kí lẹ́kùn sọ́lá ani ẹlẹ́kùn sọ́lá mọ́tò tó kí ẹlẹ́kùn sọ́lá ẹlọ́kùnrin wọn ti gbọ́ yìí ẹlọ́kùnrin àwọn ti débẹ̀ ẹ̀ nígbà tó bá ti pè lẹ́sìn ní njó pè ẹjọ́ pè sọ́lá àti kẹ́rẹ́ ni mo pè ẹ̀dẹ́ ni mùsùlùmí kí ló wá dún alágbáná má da ara yẹ ló jàre má da afa yẹ ló má fẹ́ lọ kùnú báyà kọ́mọ ní ìbá tó pè sọ́lá àbọ̀dé ẹlọ́ ani ẹlọ́kùnrin ó lè gbàdúrà kò tó pé irun kẹ́lẹ̀ irun ló rí kí ló wí Allahu akbar Allahu ok wọ́n tó pè sọ́lá àti lórí Allahu akbar tí wọ́n níjà ilé ìgbàgbọ́ ní alfáàsù ṣẹlẹ̀yà ìtí ẹ̀yà ìyẹn gẹ́gẹ́ ní ìbádà ìyẹn gẹ́gẹ́ òun ní sáńpẹ̀ ní ìbádà tó kọ́ bá bá wọn ẹ̀fẹ́ yìí láti pé ẹni ẹ̀ ìṣàlùsùn náà ìṣàlùsùn kí ló dé ó máa ń pè irun náà lè lo irun gbọ́ asọ́lá ọlọ́pàá torí eléyìí fún àwọn tá a tún bá yí láwùjọ náà lélẹ̀ bí ẹ bá ń lo asọ́lá ẹ̀ pé tupẹ́yìpẹ́ làwọn èèyàn mọ̀ pé ọmọ ń lo sọ̀lá fún èrò ṣùgbọ́n tí nǹkan bá ti wá di pé ó ti fẹ́ take dimension mi láwùjọ á pa àwọn èèyàn sẹ́yìn padà ẹ̀rọ máa tún mọ́tíláṣí mọ́ kí ni mọ́sídù àwọn akọ́jà mọ́ pósì kan lórí pé wọ́n ní mọ́tíláṣí wọ́n ní mọ́ọ̀tù
kíní kan tọ́ọ̀ṣì kan ló ń dẹ́bẹ̀ kíní kan wọ́n mọ̀ dára ẹ̀ láàmú nígbà tí o ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ọ̀lù gbogbo onígun bẹ́ẹ̀ nílé ayé ni wọ́n ní mọ́ọ̀lù láti ló ń dẹ́bẹ̀ lọ́wọ́ dára láàmú kódà bẹ́ẹ̀ pé láwùjọ yẹn gẹ́gẹ́ fún ẹ nípìnlẹ̀ kì í ṣe láwùjọ tó yẹ pé láwùjọ ṣẹ̀ríà ni àbí láwùjọ yẹ pé ó wá láti ibi tó dáa ṣùgbọ́n lọ́wọ́ yẹ pé lókùn bàtà yẹ pé dídá lílo rẹ̀ lọ́nà dídá ó ti bòye mọ́lẹ̀ ó ti tán gbogbo èdè Yorùbá tá à ń sọ yìí tàbí wá mọ̀lọ̀ jókòó tàbí àwọn olóòjà ni àwọn babaláwo àwọn babaláwo ìpínlẹ̀ Yorùbá òògùn ẹ̀kọ́ ni tí àwọn ọlọ́gbọ́n tó gba gbọ́dọ̀ Yorùbá yìí káàní á nísìnyí tó ajá àdùsùn náà níbi ìbẹ́sẹ̀ wọn tó pín pàṣẹ Yorùbá mò ń sọ èdè àwọn babaláwo nìyẹn ilé ayé òbí yẹn sọ ọ̀kan ìwọ̀n ya gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ẹ̀fí ẹnìkan sọ pé ẹ̀ẹ́dẹ́ máa bẹ̀rẹ̀ sí àtúndù náà ẹ gbọ́dọ̀ sọ tọ̀wọ́lùkà ẹ̀kọ́ bíntù níbo ẹgbẹ́ sọ yẹn wọ́n náà bàbá wo ló sọ tọ̀wọ́lùkà ẹ̀kọ́ bíntù wẹ́ alámùlà wa ti níyàwó náà pẹ̀lú pété àwọn náà ti níyàwó máa wá wàlí ìjọba sọ tọ̀wọ́lùkà àbáyé àlè sọ gbọ́ngàn mọ́ ọ́dà àlùsùn náà lẹ́wọ́n tó kà á kọ́ bílítì lè mọ́ wáyé ṣùgbọ́n ní láì sí méjì ẹ̀sìn ọ̀la eléyìí tó wà lọ́rùn tó di alfáàrù tí sẹ̀rí àti gbé ẹ̀kọ́ wa fún wa ni títí tá a bá gbajúmọ̀ lílo rẹ̀ láwùjọ láì tá a bá gbajúmọ̀ lílo rẹ̀ láwùjọ lókùn bàtẹ́ pé tá a bá ń lò bá ti dúró ní láì fi níbẹ̀. so bismillah arrahman gbọ́dọ̀ wà arrahman orúkọ kan náà orúkọ ọlọ́run arrahman orúkọ láti arrahman ọba oníkẹ́ẹ̀gbòrò akẹ́ mùsùlùmí akẹ́ kékeré akẹ́ tó mọ̀ akẹ́ tí ò mọ̀ akẹ́ tó fẹ́ àtìkẹ́ tó takò arrahim ọba oníkẹ́ àdáni yóò kẹ́ àgbégbàgbọ́ òdodo ní ọjọ́ alkiyama pẹ̀lú aljanna kèfèrí yóò kẹwọn pẹ̀lú tó ń tọ́sí wọn láti pé ẹni tọ́lọ́wọ́ ọba bá fẹlẹ́fẹ́ tọ́lọ́wọ́ bá fẹlẹ́fẹ́ àánú ni lóṣù ẹni tọ́lọ́wọ́ bá fẹlẹ́fẹ́ dáadáa àánú ni kìí ṣiṣẹ́ rẹ̀ kìí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ìdágbọ́ yóò kìí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ló bí ẹ̀tọ́ dáadáa yẹn kù ẹni tọ́lọ̀ bá fìyà jẹ tó fi yé ẹni tọ́lọ̀ bá fìyà jẹ déédéé ní ká dìyẹ kan láàrin yìí ẹni tọ́lọ̀ bá kẹ́ ó kẹ́ pẹ̀lú kíni ó kẹ́ pẹ̀lú fadlu ni wọ́n ní inú ìmọ̀ fàbí fadlihi ọlẹ́kọ̀ọ́ni wọ́n ti tọ́lọ̀ bá kẹ́ni tó bá kẹ́yìn fàbí fadlihi ọlọ́ọ̀lọ́ọ̀ bá ní. ó sì bá tó bá fìyà jẹ ní fàbí adlihi ṣèdè déédéé pé iṣẹ́ tá a bá ṣe nígbà tí ẹ wà nílé ayé ó jẹ ohun ó gbádùn kò wá sí náà kò jọ́ lọ́wọ́ bá náà ó wá kú ọlọ́wọ́ wá fi sínú náà ẹ̀rí pé ntó wọ́ọ̀dì lọ́ba kù àbí déédéé ṣùgbọ́n ìtọ́lọ́ba fi sinú ẹ̀jẹ̀ mẹ́rin tó sí náà kì í ṣiṣẹ́ ẹni yẹn ló gbé ní ọ̀jẹ̀ náà ọlọ́run ọba ni tó ti yé lẹ́yìn tó bọ́lọ̀ bá ṣe dáadáa fún ni bọ́lọ̀ bá fún ni lọ́mọ fádùlù ni tó ti yé bọ́lọ̀ wò bá fún ni ápùlù ni tó láàrin méjèèjì kò sí dúró bẹ́ẹ̀ táwọn ọlọ́run ti dẹ́ni yìí kunu da kọlọ́nà wípé nígbà tó ń dá wa àbíkò tẹ̀ tó ń dá wa gan kó tó dá máa jẹ arábọ̀ gan ó ti kọ́ táàjẹ níta àdéjẹ bó a ti rí bá a ti rí jẹrí ó ti kọ́lẹ̀ kí ló wá dé tọ́lọ̀ wọn fi ẹ̀jẹ̀ nìkan sẹ́nìkan wọn náà làákẹ́yọ̀ ọmọ ìjẹ́ nìyẹn ó fẹ́ mọ pé sí kọ́lọ́ máa ń ṣe àbòsí ọlọ́run máa ti ní kì í ṣàbòsí títí yé so ẹni tí kò bá rí ní tó tẹ́ lọ́rùn lọ́dọ̀ ọlọ́run adìrì ẹni tó bá rí tó tẹ́ lọ́rùn
mọ́ òṣèlú pé ó yẹ tó bẹ́ẹ̀ náà at least máa kí wọ́n kàtí márùn-ún máa mú du ọwá máa mú kíní kan wá orí kùránì kan mo parí láàrin jẹ́ méje èmi nìkan náà ni mo bọ́ ọ̀tẹ̀ náà ni rárá fádùlù ni ọlọ́run fi é ṣọlá ọlọ́run kúkúrú kálukú wọ ṣọlá so ẹni tọ́lọ́ bá bá wí ó gba orí pẹ̀lú dẹ́niyẹn ṣe pẹ̀lú déédéé so àbòsí òsìkọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so ní ṣókí nínú àyà yìí a rí sífàtò rahma ìròyìn ìkẹ́ ìròyìn àánú a rí ń bẹ̀ ọlọ́run bá máa kẹ́ni ọlọ́run bá máa ṣàánú ẹni gbogbo aláwọ̀ bẹ́ẹ̀ ìfèrí gbà bẹ́ẹ̀ mùsùlùmí gbà bẹ́ẹ̀ ẹ̀dá wọlọ́run ọlọ́run gbàdúrà wa ọlọ́run kẹwàá ọlọ́run fún alékiri ọlọ́run fún alékiri kódà bẹ́ẹ̀ yóò sí lọ́wọ́. آية من سمر والله ربنا وصيت كل شيء رحمة وعلما تلي وعشات الغابر بس سم والله ربنا يقولوا وصيت كل شيء والله ألفت وصيت كل شيء ألفت ببنك يعني كي والله أنك كفاس ببنك رحمة بلوى نوري wà ìlímọ̀n pẹ̀lú ìmọ̀ ọ̀wọ́ ọlọ́run bá a ti wà níbi táwa yìí ráhámà ọlọ́run ọba ni àánú ọlọ́run lé wa lórí ni igbó bí ó bá tiẹ̀ pa ayẹ̀ yébié bí ó bá tiẹ̀ ní kú bí ó bá tiẹ̀ dẹ́gbà tó ti kú ìgbádùn mẹ́mẹ́ ọtí bí ó bá tiẹ̀ wọ́n jẹ fún yẹn kó tó jẹ fún yẹn lọ́kọ́ bá dùn náà ṣìnà bí ó bá tiẹ̀ fún éèdì tó tó kó hiv yóò kọ́kọ́ gbádùn lọ́nà ṣùgbọ́n àtàrà àánú ọlọ́run ó látara àánú ẹ̀ yóò bí ìkórira ní àwọn nǹkan wọ̀nyí yóò fi sí ẹ̀lẹ́nu kẹ́nìkan wá dé dé sí kó wá dókòó sí dé ẹgbẹ́ wá sí ti parí òun gbọ́dọ̀ fún ẹ̀dán wá sí i ṣùgbọ́n nìkan wọ̀ ọ̀dọ́ pé báwọn bá wọ bẹ̀ wọ́n mọ̀ bí wá sí wá sí ni àwọn lọ bí apalọ wọ́n ti ń jó ọwọ́ mẹ́rin nínú ọlọ́ba fún wọn kó bá gbọ́ wọ́nà afáàkó wọn wọ bẹ́ẹ̀ ṣòkòtò pépéré wọn kó ń bọ̀ wọn. òun náà ti di wáàsí abẹ́rẹ́ kan wọn bẹ̀ wá olólùkọ́ subhanallah torí pé ìdẹ́nìyẹn ẹ̀sìn ọlọ́run tó lẹ́dẹ́nìyẹn ṣe yìí ọlọ́run mú ìkórìíra ẹ̀sìn ó fi sọ lórí ẹ̀ yẹn làdúrà tí bẹ̀rẹ̀ nínú sátúlẹ̀ òjòrò tí ẹ bá máa ṣe ọlọ́run walakinna Allaha habbaba ilaykum al-iman ó wu ọlọ́run ló fi ó gbè sí yín gẹ́gẹ́ bí ìfẹ́ ó fi sífẹ́ yín ó fi ṣe ìfẹ́ lórí ọkàn yín al-iman gbàgbọ́ wa karraha ilaykum al-kufra wal-fusuqa wal-isyan ọlọ́run ọba ó wáyé kó fi sórí ọkàn yín ìkórìíra al-kufru wallahi ìkẹ́ ọlọ́wọ́ bá ní àánú ọlọ́wọ́ bá ní ìbíkájú ni kíyàn tó jọ́ọ̀sì tí ó lè gbàgbọ́dọ̀ wọn máa tó wá tó adẹ́làágùn tí ó lè kíyàn gbé egun òtí tó lé mẹ́ ṣùgbọ́n tó lọ́wọ́ bá ti kó fi ìkórìíra yẹn síyàn lórí ẹ̀mí kódà kan máa fíyàn ní bílíọ̀nù níbẹ̀ wọ́n ní àfa àwọn akó Nàìjíríà yóò dá ṣùgbọ́n ẹ̀bá wọlé ẹ̀kọ́ bá wa gbé ẹ̀ka gbèrú láti inú yàrá síta á fún yín 7 billion ìjọba kan bẹ tọ́lẹ̀ fún mùsùlùmí tọ́lọ̀ ti fi ìkórìíra kúkúrú sí lórí ẹ̀mí tó kan bẹ tọ́lẹ̀ fún yàrá ìyẹn lè kúrò ní PDP tó bá dúró tó bá dé ADP ìyẹn lè kúrò ní APC tó bá dúró tó bá dé PDP ṣùgbọ́n ẹni tọ́lọ̀ bá ti fi ìkórìíra kúkúrú fùsùnkù ìwà àbàjẹ́ ìsìyàmù ẹ̀jẹ̀ ìkọjá àlà tọ́lọ̀ bá ti fi ìkórìíra ìkórí ẹ̀mí rẹ̀ kódà ara rẹ̀ ò ní balẹ̀ bí o ṣiṣẹ́ kan lọ́wọ́ ni wọ́n wá kíjẹ mọ́ bàtà kíjẹ mọ́ òṣù láàbàní kó bá jẹ mọ́ ó wá dàgbọ́ aago márùn-ún kó ti káńtì aago márùn-ún ọ̀dọ̀ wọ́n ló ń sọ̀rọ̀ pé nǹkan ti ọ́ àárọ̀ wọn sì máa ṣe èèyàn wọ́n sì máa fọ́ èèyàn kúta afáàtì ló jẹ́ ńláàrú
náà dùnú ọ̀rẹ́ malaria ni àbí ti káńsì ni ara rẹ̀ oníbalẹ̀ tí wọ́n náà bá ti fi tẹ́lẹ̀ yẹ. yẹn náà lẹ́nu mi afá ẹ̀kírun ni ẹ̀yà máa bẹ̀ lọ́wọ́ máa ń kírun àgbà kan ọdún méjì wò lọ́sùn àti nísìnyí oṣù ọdún méjì small oṣù kírun oṣù wà láyé ìdájọ́ pé gbogbo mùsùlùmí tí ó bá ń rí ìbàjẹ́ ṣe àbí ó bá ń bá àwọn oníbàjẹ́ lò ọlọ́run fi ìkórìíra dáadáa tó yẹ ní ẹ̀mí. gbogbo mùsùlùmí tí ìbàjẹ́ ó bá nira fún àti ṣe ó ń jìnnà sáwọn oníbàjẹ́ ọlọ́run fi ìfẹ́ dáadáa ó fi lórí ẹ̀mí ẹ̀. àdúrà lágídí ń dẹ́sẹ̀ mọ́tọ́rọ̀ tọ́lọ́ kó gbin ìfẹ́ ìmánì sí àlórí ẹ̀mí. kò sí ogún kan fi pọ́ sí oníwò mùsùlùmí mu. oníwòrò obama ló fún wa ọba kìíní kan ọ̀tí èmi kó náà wọ́n olówó wọn náà ara. mo ń bọ̀ ní yàrá láti ta wọ́n á gba gbẹ̀gùn sọ̀rọ̀ yẹn àwọn ọmọ kan wá dúró níbi chicken republic àwọn méjì bá àwọn kékèké wọ́n ń play town àwọn wọ́n ń jó wọ́n wà lọ́wọ́ wọn ní Allahu Akbar Allahu Akbar kéde owó fún wọn sọ́dọ̀ kan fún 20,000 kó máa dé ní wíwí lọ́wọ́ ń jó wọ́n ti ẹ̀wẹ́ níbọ̀dì ẹ̀kọ́ wọn ti bẹ́ẹ̀ ní àwọn fọ́tò ìpínlẹ̀ ẹ̀kọ́ wọn ti àwọn jó náà ní ọdún àti advertisement yìí ló bẹ́ẹ̀ fún ẹ tí wọ́n ẹni yẹn kì í ṣe tó ní owó nìkan o bí òun owó náà yóò dò ṣùgbọ́n ìtò ìṣe tó ní owó ẹni wọ́n lè fún ẹ wọ́n lọ́ọ́ tẹ̀ pé ó ṣe afárá sùn náà ẹni ò tiẹ̀ lọ́dẹ̀ lè iṣẹ́ náà kà ń jẹ́ tó fi lè jóná. ẹni pé kò ṣe é rò tọ́kù gbogbo wọn ní ayé ìfún yẹn kò ṣe é rò àti tí ọlọ́run ọba yìí fi ìfẹ́ dáadáa sí lórí ẹ̀mí ni sọ́nà àbá Allah subhanahu wa ta'ala ó fi ìkẹ́ rẹ̀ ó fi sára gbogbo nǹkan bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ọlọ́run ó fi sára gbogbo nǹkan àánú ọlọ́run ọba rí ẹ̀rí tàbá bímọ akadẹ́sà kíkọ́ àdáàgò àdáàgùlẹ̀ àmọ́ pa bàbá ti pàtó ẹ̀rí mi gbàdé ẹ̀rí tù ẹ̀rí mi ìbọ̀ ẹ̀rí mi dédé ẹ̀rí mi òkúta kan tèwé tuntun tẹ́lẹ̀ àánú ọlọ́run ọba ní bí àgbò bá jámù gbogbo àwọn táwọn alẹ́kọ̀ọ́ yìí á lè dààmú kábọ̀ ti sọ mọ́ọ́lù bá ti wà yìí mọ́ọ́lù kan bá jámù àlágbára ẹ̀ ràkúnmí ìbínú àwọn tó bá fi lè bínú obìnrin náà tó bá fi lè bínú obìnrin náà kò sẹ́gbẹ́ lọ́wọ́ kó ìgbé wa kì í nínú ó rọ̀ ó bọ̀ ó tutù gbogbo gàdú náà ló fi wálẹ̀ sí ẹ̀dọ́ tó lé lórí bẹ́ẹ̀ báwo lè kẹ́ ẹ jẹ́ òní lórí kódà kẹ́ ẹ jẹ́ òní bẹ́ẹ̀ tó lé lórí òní kọ́pìlẹ̀ yóò lọ náà ni àmọ́ tó bá fi lè bínú ariwo ràkúnmí ó fẹ́ẹ̀ kó ariwo kìnìún. wọ́n lọ́ bá ti dá àwọn sínú àti ẹ̀sọ́ àkúndà sàgbòrò sàgbòrò nìkan ọjí orí ọ̀ sàgbòrò kan bá jẹrẹ pé báyìí ìbéèrè ló ń jẹ́ ẹ̀yàn níyàn níde ó wà gbogbo àyè wà lé pọ̀pọ̀pọ̀ báyìí àánú ọlọ́wọ́ bá ní oríkàlùkù wa láti wá àánú ọlọ́wọ́ bá ní so nínú àyà yìí àárí ẹ̀kọ́ yìí pé sífàtù rahma ìròyìn àánú nínú àwọn ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́wọ́ ọba ni nínú àwọn ìròyìn tí ń bẹ pẹ̀lú ọlọ́wọ́ ọba ni. náà àyà mi wa kana bil mu'minina rahima ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala olóhùn ọlọ́wọ́ ọba òun wà fún àwọn onígbàgbọ́ òdodo rahima ọba aláàánú ọba oríkẹ́ fún wọn á fi rí pé lóòótọ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ bá ṣàánú wa púpọ̀ ọkàn wa balẹ̀ onígbàgbọ́ òdodo olówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ onílé lórí kò nílé lórí ó lájọ kò lájọ ọkàn rẹ̀ ó balẹ̀ ẹ máa dání ẹ ti rẹ̀ mí tí èdè onígbàgbọ́ òdodo yóò lówó ọkàn rẹ̀ níbalẹ̀ ẹnìkan nínú àwọn ọ̀gá ọlọ́pàá
wọ́n máa wá sọ́dọ̀ karambani tó wà níbí báyìí wọ́n wá sóòrù wọ́n sì ní mùsùlùmí ni nígbà tí màá kọ́ pàdé rẹ̀ ó wá káṣọ funfun ó kó sínú báàgì ó wá gbé báyìí sísàlẹ̀ wá kà wá yọ lọ. àkọ́kọ́ ẹgbẹ́ àrùn ni àti dídá gbogbo náà a bá ti ń jọ nǹkan ni wà láì àrùn ni ọkàn rẹ̀ ò ní balẹ̀ tí mo ń wọ́n tẹ́ kaba yìí ló mọ̀ làágùn sọ̀rọ̀ ni ní wọ́n da ẹ̀ láàrú. onígbàgbọ́ òdodo mùsùlùmí ọkàn rẹ̀ ó balẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ ojú làárọ̀ nínú ilé rẹ̀ òun wọn kó o bá ìgbẹ́ wá sílé rẹ̀ kò sí kankan àwọn ọmọ yẹ kó ẹ lọ dànù ṣùgbọ́n ẹni wọ́n fi lè bá bẹ̀ ìgbẹ́ ilé ayé rẹ̀ ó mọ ọ̀run ni amada ẹ̀ láwùjọ káàkiri kò lówó lọ́wọ́ àtúwọ́ àmọ́ sáré wọ́n mọ̀ sáré gbọ́dọ̀ túnra ní ṣe ilé yóò sùn fún nígbà gbọ́dọ̀ odò wọn láì kò sí fún oṣù olánà ẹnì káwọn ní ìlànà ni gbogbo mi ní àlànà ẹ yorùbá ní bí o bá ní sí tó wáyé nínú ọmọ ọdún gbogbo rẹ̀ yá wèrè ẹ̀wù náà wọ̀nyí nígbà tí àwọn á bímọ ọmọ wa bọ́ lùkọ́ nǹkan wáyé ṣe onímọ̀ á dààmú lè dààmú tó bá lọ sórí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn kéékèèké tí wọ́n ya gbèrè àwọn kéékèèké jẹ́ pé oṣù ẹ̀díngbà bóyá wòlé tẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ yàn gidi ni wọ́n ọlọ́run tí wọ́n ṣọlá lọ sálálù àwọn míì olóyún kan àwọn míì eléke kan àwọn míì méjì ni wọ́n lẹ́kọ̀ọ́ ní láìpẹ́ nínú Yemen Allah akbar ọmọ yẹn bí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ dókítà wọn ṣàlàyé pé wọ́n láwọn ò tí ì rú ọmọ bẹ́ẹ̀ ọlọ́sìn ni kí wọ́n rí sẹ́yìn ẹ̀gbẹ́ wọ́n sì wà láyé ẹ̀ níjọ́ ní Nàìjíríà tó máa ń bèbè yìí ó lọ pa wọ́n ni wọ́n má dara wọn láàmú ẹ̀sìn Islam ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìkẹ́ni yẹn làwọn èèyàn láti máa ń bẹ̀rù àwọn àpá ó wà sọ ọ̀dà àpá àdàbìjà pàápàá jùlọ àpá àdùbá tó kí ó gba ẹ̀kọ́ ọdún tèmi báyìí àfa ẹ̀dá kan má dùn ní oṣù mẹ́rin ní oṣù mẹ́rin fún ẹni oṣù mẹ́rin wọn àfa nìyẹn tó máa jẹ́ ẹ̀kọ́ báyìí lẹ́nu sọ̀rọ̀ báyìí àbí tàbátì àjà ló gba tẹni díẹ̀ la ilaha illallah àwọn mùsùlùmí kọ̀ọ̀kan balẹ̀ ni eléyìí súnà ni ó fi fún ni béèyàn bá jẹ́ mùsùlùmí yóò lànà súnà ọkàn rẹ̀ ò lè balẹ̀ wọn ò lè yóò mọ sá wọn ò pé yóò mọ dáhùn wọn ò dẹ́rù bá yóò mọ bẹ̀rù àmọ́ wa lọ yóò mọ wá bọ́ títí tí wọ́n fi gbà tó àfààní olú ẹni tó ṣe ẹ̀yìn ó mú orúkọ inú ọgbọ́n mi tí afáàtì wá ń sin ẹran pásítọ̀ náà ti wá ń sin ẹran ó sì máa sin ẹran gbẹ́yẹ pé àwọn tó túmọ̀ nǹkan ẹran wá yóò padà sí ọgbẹ́ ẹran táwọn náà máa sin ẹran. wọ́n ní ara yẹn lágbára gan dókòó ẹ̀yà mọ́ ẹwà orúkọ lẹ́yìn ẹgbẹ́gbẹ́ wa ẹ̀ka díẹ̀ adìokú mẹ́ta. Sákàrẹ́ ẹ̀ wá èlùbọ́ gidi tó o nílò. Owó tí mo wá kó wá. Ẹ ń dára rẹ̀ yá tó wá fi lè gbìyànjú tó lé èlùbọ́ gidi fún. Tó padì ẹ̀sìn tó jẹ́ àlàáfíà ó dé. Oṣù tó mú wọn Nàìjíríà yìí pé oṣù ló ti wá. Owó là ń wá. Ó wà fún fáfá. Àbúrò fún pásọ̀ náà ni àbúrò òun náà gbà ọ́ náà ẹ má wá rí ẹ má lọ. Ẹ rò ó ṣe ẹ má lọ. Alájà ẹgbẹ́ olùkọ́ yẹn lọ ọ̀rẹ́ rẹ̀ tó tẹ̀lé yẹn lọ tẹ̀lé ìfún adìẹ yẹ pa ẹrù mọ̀nà tẹ ẹja jẹun èso ti jẹun náà nù onísùnà òní ìdìbò lé sọ̀kọ́ náà bá Allah subhanahu wa ta'ala ó ṣàánú wa ó kẹ́ wa ẹ̀rí ó kẹ́ wa débi wípé bímọ wa bá ti wá tó bẹ́ẹ̀ sì ni ó ṣe rọrùn fún wa sí bímọ bá ti tó lẹ́yìn tó ṣe rọrùn sí bímọ bá ti kéré sí lẹ́nu yẹn ẹ̀sìn oléwu lẹ́nu yẹn ó ṣe mẹ́sìn lé fún rẹ̀ sí ló ṣe mú lébi
òun yóò yí níta jù láti bí 4 years nísìnyí 3 o'clock gbọdọ̀ bá di tàbí ọ̀rẹ́ jẹ́ wọ́n ń kó 25 years wọ́n á dà ìgbẹ́gbẹ́ ọmọ 55 wọ́n á pìrè sílẹ̀ ni ó ṣe náà rẹ ni ẹ̀sìn rẹ lélẹ́yìn má fi súnmọ̀ ní ẹ̀ lára ìmọ̀ yóò di ẹ̀rọ pépọ̀ tí yóò di lórí ẹ̀bẹ̀ níbẹ̀ tí wọ́n ti mọ̀ bá débẹ̀ yóò mọ̀ ní ẹ̀ lára ni ìdí ọ̀dà yìí nígbà tó wà nínú sẹ́ríwù tàlímù wọ́n lẹ́nu yẹn àwọn méjì ni ìkànnì òfin lọ wá mọ̀ eléyìí òní wá mọ̀ kó wọn mọ̀ sí lọ́wọ́ ni èyí tó wá lé wọn mọ̀ sí lọ́wọ́ tó wọn ní wá mọ̀ wá ń lọ wájọ́ kan wá tẹ̀kùtẹ̀ mọ́lẹ̀ tó yẹn wá kú wá gbé nípòkúté wá tó kù mọ́ wá gbé mọ́rùn pé tọ́lọ̀ bá ti ń rí nígbà yẹ̀wò ọlọ́run mọ̀ darí yòówù ìkejì tó lọ wá mọ̀ òun lọ ìṣe àwọn mọ̀ lọ tiẹ̀ èyí tí lọ wá mọ̀ wọ́n fẹ́ kí ìlú mọ́síláṣí wá ẹ̀ pé ìtàn àti ìtàn náà kì í tàdí sí o ṣùgbọ́n ó rọrùn kárí kírun tó fẹ́ kú ṣẹlẹ̀ ọ̀rẹ́ kírun ọ̀wà ní àwọn èèyàn títàfù aláwọ̀ akpọ̀ náà inú bẹ́ẹ̀ ìdánjẹ fún ẹni tí owó lọ́wọ́ náà òun wá dé wọn ni àtúrò òbílẹ̀ náà wọn ni àyẹ̀wò bínú èkúté tí mo tẹ̀ tó kú òun náà ni kí tó wá sí ìpínlẹ̀ kan wọn kó tó bá ti tẹ̀ mọ́lẹ̀ láì mọ̀ ó ń kó ọlọ́run ó kọ́ àmì ìdúró báyìí ìyá ni ètò ọlọ́run wa ni kó o mọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ fún ẹ àìwá mọ̀ rẹ o tó wá bàbá pé o tó wá sí náà lórí ẹ̀gbin òòlù mìíràn wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ pé ìmọ̀ ká lọ wámọ̀ ká má ẹ̀kọ́ ẹ̀sìn ó tóbi ju ká láǹtí lọ́wọ́ bá lọ torí pé kò lè lẹ́sìn lọ́wọ́ láì nímọ̀ kì í ṣàdíṣe o so eléyìí nínú àlàyé òun náà ní eléyìí bákan náà ọlọ́run bá ní rahmati wasi'at kulla shay ọlọ́run ní àánú wọn lọ́wọ́ ìfẹ́ wọn lọ́wọ́ ó kọ́ wà gbogbo ohun ní ìkẹ́ ọlọ́run ọba lóṣù lọ òótọ́ sí i ní ẹ̀ bá wò sùn náà gbá kò yẹ kọ́ lọ́wọ́ kó náà kẹfẹ́rí lọ́wọ́ tí wọ́n sùn ìyá ọgbà ẹni tó ń sin lọ́wọ́ gan-an rẹ̀ fún wọn láàrín ọlọ́run bá jù ọlọ́run bó òfin yẹn pé kẹfẹ́rí tó takò fún ọlọ́run kẹfẹ́rí asùmọ́nùdí kẹfẹ́rí tí òògùn ọlọ́run tí èkìrun tí gbáwẹ̀ ọlọ́run bá fún ní kẹrẹ̀ òjò ń rọ̀ àjọ gbẹ̀yìn òun mú òun láǹfààní ẹ̀ ọlọ́run ní wàrà ẹ̀mẹ́bí ọlọ́run ní àánú wọn ọlọ́run ìkírun wọn ọlọ́run wasi'at kulla shay nínú àyà mi kataba rabbukum ala nafsihi ar-rahma ọlọ́run bá ti kọ́ lé rẹ̀ lórí ni ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn lé rẹ̀ lórí ar-rahma àánú ọlọ́run ó ṣàánú àwọn èèyàn bàbá àwọn ẹ̀dá rẹ̀ nílé ayé gbogbo ọ̀nà kò sẹ́ni àkàtọ́ wà láyé lọ́nà ọ̀bọ̀ ṣàánú kò sí adára àánú láti lọ́yọ̀ láì fẹ́ sí náà tí yóò bá tó wọ́n léèyàn tí ò ṣiṣẹ́ ẹ̀rí tó mọ̀ gbá wọ́n láti ìjọ ń dọ̀tí yóò mọ̀ nùnú yóò mọ̀ fọ́nù omi òṣùwọ̀n omi olúwa wọ́n láti lóṣù mọ́lẹ̀ ọkùnrin ní kíkọ́ dàbọ̀ bẹ́ẹ̀ tó bá ti wá dé sí pé ń tọ̀ ìkẹ́tì wá dé ìjẹ́ti dé kírun ni náà bá abẹ́lẹ̀ náà ni tó bá yẹ pé ọlọ́run kò sí ìṣiṣẹ́ gun ni kò ní fi mọ́tíláṣí lẹ̀ tó àtàrà àánú bẹ́ẹ̀ náà bá ti fún wa òun la fi máa ń yọ ọ̀pọ̀ra nígbà ní sọ́nà Allah subhanahu wa ta'ala ó fi àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ sí gbogbo tọ́nà ọ̀bádá tí ò bá rí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwùjọ wa kò tí ẹ̀ fi sọ àlè ìgbé láì má sí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run láàrin ara wa ẹ̀kọ́ nìyẹn lẹ́gbẹ́ àwọn náà káwa náà máa ṣàánú àwọn ènìyàn ká máa kẹ́ àwọn ènìyàn arábìsọ̀ sọ́nà ní irhamu man fil ardi yarhamukum man fis sama ó ní ẹ máa ṣe àánú àwọn tí ń bẹ lórílẹ̀ ọlọ́run ọba tí ń bẹ lókè sọ́nà yóò máa ṣàánú ẹ̀yìn náà tó ká ṣàánú ara wa ó dáa àánú ń bẹ látara pé ẹni iṣẹ́ mi máa fojú fo àánú ń bẹ ẹni yìí kò ní tó tí mo ní kí n fún nínú tí mo ní àní ìnira ń bẹ fún ọ̀nà orí màá gbà tí màá fi gbé ìnira kúrò tí ò bá ti ẹ̀rọ rò tí màá fi dínkù ara àánú nìyẹn lára tọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala tó fi ń kẹ́ oníkálukú wa nìyẹn ọlọ́run ní wàyí tá ìdúró ní ìmọ̀tàlá láti sùhà ọlọ́run tẹ́ bá ní káka ìdẹ̀rẹ́ tó wọ́n máa ti fún wa á lè ká tán á lè ká
lẹ́yìn nìkan ọmọ ìlera ni tọ́lọ̀ bá ti ṣe fún ẹ ọmọ ìyanu àwọn ẹlòmíì jí ẹlòmíì sùkò jí ẹlòmíì jí ẹ̀rí oyàwó ẹlòmíì jí ntòkójú kò sí mẹ́rin sọ mò ń bọ̀ lórí nílé ni abẹ́ bíríìjì náà ni èrò ṣá pọ̀ wọ́n sá àkílà wọ́dé àbí mọ́ ọdún jákùn ni kódà wà lẹ́yìn ìfún mọ́ ọdún wọn lára rẹ̀ èkó bá rún tán dúró gíláàsì tó lò gbàgbà báyìí ni kódà sì máa kọ́ ọ́rùn ọlọ́run ọmọ tó ti fà gbalagbà ni ló ń lé àwọn káàkiri ló ń fọ́ gíláàsì mọ́tò bí dáàbò tó wá bẹ̀ èmi gan-an wá dúró òkúta kan òkúta yìí kódà ti sáko ní shortcut ìní orí ńlá gbọ̀ngbẹ́ bó ṣe jù ú bá ìyẹn lásán lè dùn sábà yìí àwọn àjọ̀nú bá wọn kún lọ́wọ́ pẹ̀lú ẹ̀ bí kí ẹ̀mú òkúta ńláńlá tó tó báyìí kó wá jù kó wá débi tí wọ́n ti yóò gbé wá sí ọlọ́run yẹn á eléyìí pẹ̀lú àbẹ̀nu sọ níyà bẹ́ẹ̀ abẹ́sẹ̀ ti wá sí pé síbẹ̀síbẹ̀ àwọn ẹ̀sìn wò náà ìyẹn náà ẹnìkan náà lórí ìyẹn náà ó lọ́mọ láyé ó láwọn èèyàn ṣùgbọ́n náà bọ̀ ọ̀pọ̀ ìtura bẹ́ẹ̀ tó àánú ọlọ́run bá ó pọ̀ kẹsìrì àlè kásán àlè kásán ìrẹsẹ̀ fẹ́ ká àti ẹlẹ́ ìka òun tọ́lọ́ bá ṣe fún wa tá a mọ̀ àlè ìka kámọ́tì ìṣèyí tọ́lọ́ bá ṣe fún wa tá a fi ẹ̀ mọ̀ tá a mọ̀ ṣoníṣoní ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni aya tuntun tẹ̀lé ọlọ́run ọba al-Ghafurur Rahim ọlọ́run ọba al-Ghafur ọba aláforíjì ni ar-Rahim ọba aláàánú ni ọba oníkẹ́ni aya tá a ti pé lásìkò dọ́lẹ̀ lórí sífàtù rahman nípa ìròyìn pọ́ náà ọba aláàánú ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni Allahu khayrun hafidha ọlọ́run ẹ̀rọ wọn náà ọba khayrun hafidha òun ni ọba tó lóore níbi ìmọ̀ dáàbòbò yàn òótọ́ sì ni òótọ́ ni ọlọ́run ni wọ́n dáàbòbò yàn àtúndè àlùpàrọ̀ àlùpùpá síbẹ̀síbẹ̀ ọkàn wa balẹ̀ ju ọkọ̀ àwọn tó ń lọ wọn kan wọ̀nyí lọ. ẹlòmíì jẹ aláǹgbá torí kí ni òun wá ìyọnu ayé ìyọnu àjẹ àwúrí àgbàlagbà ó jẹ aláǹgbá ẹlòmíì láàárọ̀ tambolo méje yóò jẹ kí ló ń wá mọ́dàrí kan ẹlòmíì dẹ́lòmíì ṣe àdídé ewé gbogbo eléyìí kò gbé yẹn níbi kankan tó bá jíjẹ tútù ẹja tútù ẹja pamla ẹja ọ̀gbọ̀gbù àdídé ewé ni ṣùgbọ́n gbé eléyìí ẹ mọ̀ àwọn èèyàn òfurufú nílẹ̀ wọ́n rí wípé àwọn ọ̀tàn wọ̀nyí làwọn tó máa ń dáàbòbò ara wọn bẹ́ẹ̀ sì ni kò sí ìdáàbòbò níbẹ̀ ó lè dé wà ó gbé ìgbà yóò ṣiṣẹ́ ni tó bá sọ̀rọ̀ gan-an wọ́n kó ẹ̀fọ́ sí mi mo wọlé ìjọ pé dákò ṣiṣẹ́ o lè ní wọlé dákò ṣiṣẹ́ tó ti bẹ́ẹ̀ náà wọ́n wọ́n so ògùn tó ń so gbogbo ní ìkọ́ yìí òun lẹ́yìn nínú wọn tó fi nílẹ̀ kó nínú wọn. olóòtú kan tá a lò ní pàtàkì wà láwẹ́ ọlọ́mú wọn ládùúgbà ni olóòtú gan olóòtú pàtàkì wọn ìdíwá wa tó gbà náà o lè dá àwọn ọmọ ní orílẹ̀ kóká àgùdà báyẹn ní pàtàkì wọn lè dé tó rọrùn wọ́n jáde jáde ìgbòrò mi wọ́n jáde jáde wọ́n gún mi ìgbòrò rẹ̀. Bàbá àgòdì ìgbòrò pàtàkì kára ká gòtò inú àpò náà ti nà pé wọ́n jí ẹ̀bá ìlú wẹ́lẹ́wẹ́lẹ́ inú àpò náà ti ní wọ́n sùn àpò ẹ̀kọ́ wá fi sábẹ́ kòtò wọ́n jí wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ìgbàdà ó sọ àmáwò síbi Muhammadu sí ìgbà yìí àwọn tàṣù nígbàdàn yìí pẹ́ wọ́n kọ́ sí aláwọ̀ Muhammadu kẹ́lẹ́gbọ̀n tí àwọn alárùbá kọ́ àwọn alárùbá ọ̀dàkùnrin la síbẹ̀síbẹ̀ kí ni ọlọ́run làwọn dáàbò ọlọ́run làwọn wá ìdáàbò lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àti mọ̀lọ́hù khayrun hafidha ọlọ́run àwọn ló fi ń lóore ní ìdáàbò bóni bákan ọwọ́ arhamur rahimin òun ọba títí ń kẹ́ni ọlọ́run bá kẹwàá ju àwọn òbí wa lọ ó kẹwàá ju ẹni tó kẹwàá lọ ọba aláàánú ni ìkẹ́ ọ̀nà ìdí ènìyàn sì nìyí ó lókun yòó tá a bá ń wá àánú ẹnìkan àánú ọ̀nà ìdí ènìyàn lókun yòó wọ́n nìkan náà ni òfẹ́ rẹ́jìlé wọ́n nìkan náà òfẹ́ fẹ́yàwó wọ́n nìkan náà òfẹ́ jìlé òfẹ́ jìlé òfẹ́ jìlé owó àdá
dúró ẹnìkan bẹ́ẹ̀ ni yẹn bá ti pín ẹ yóò ṣèlú fún yẹn lórí tó ti pé kò tẹ̀ ní pé tó bá ti lé wọ́n bínú sagbara mọ́ àbí wálé ní wálé la ṣùgbọ́n lọ́wọ́ ọba kò rí bẹ́ẹ̀ ó dájú pé ilẹ̀kùn ọlọ́run ọba ilẹ̀kùn gbígbàdúrà rẹ̀ ó sílẹ̀ gbogbo gbà àfọ̀dọ́dọ́ wa máa kọ́ الله يقدر إن تركت سؤاله وبني آدم حين يسأل يقدر ọdún ọlọ́run bá máa bínú íńtẹ́rẹ́tẹ̀ sùwàlà tó bá fọ ọlọ́run bá rẹ̀ láìpẹ́ a máa bínú sí ni ojú ọ̀pọ̀ yìí àdìsí bẹ́ẹ̀ fún bọ̀dá ní Adam ẹ̀rọ máa dáhùn ṣé iná yìí ti àánú dájúdájú táwọn yẹn máa ń lu wọn ó máa ń bínú káwọn náà wò sí àpẹẹrẹ ọmọ rẹ délé àbú wọn ní kí n arúgbó àwa kóra kù ó ti lọ́la àbú wọn ní wípé ń wá ìjọkẹta àbú wọn ní àwọn ọmọ tí lóde kí lóde gbogbo tó náà yóò ti wọ èrò 1000 ọmọ adámọ̀dì rí nìyẹn adámọ̀dì àbíyàwó lóde kọ́ lọ́wọ́ kọ́ àbú ẹ̀fún wa ní mọ̀ sílẹ̀ wá ẹlẹ́jẹ̀ ní orí ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wọ́n máa dé ìyẹ̀jẹ̀rẹ̀ nìyẹn wọ́n máa dé ìyẹ̀jẹ̀rẹ̀ nìyẹn ẹ̀sìn ní máa ń dínkù lára èèyàn ṣùgbọ́n náà kò rí bẹ́ẹ̀ títí ohun wọn béèrè ká máa béèrè kọjá la wọ́n náà béèrè tó lè lò wọ́n béèrè tó lè lò lọ́wọ́ lọ́wọ́ wọ́n sì béèrè tó mọ̀ ẹgbẹ́ pé wọ́n dínkù tọ́lọ́ fún ọ ìyẹn náà bẹ́ẹ̀ wọ́n náà dákú jọ omi òkú lẹ́kúlẹ́tẹ̀ ni wọ́n náà mọ̀ ní fún ọ wọ́n náà dákú dodo lọ́wọ́ dákú dodo lọ́wọ́ ìyàwó náà rò lé fún mi ọlọ́wọ́ bò ní ṣe tó bá sì rí ṣe lé wọ́n náà lórí ó jẹ yàrá yàyà à ń béèrè ìdáhùn fún àwọn olóòrò lè lò táwọn àti kọjá àlà lórí àwọn nǹkan wọ̀nyí ilẹ̀kùn náà ọba ó sílẹ̀ kò sígbà tá a bẹ lọ́dọ̀ náà kò ní dáa lórí bàtà bá kúrò náà kálí wẹ̀ kọ́lọ́ ọba aláàánú ni ọba tó ń kẹwà ni ẹ̀rì ǹjẹ́ àwọn alẹ́ mọ̀ ẹgbẹ́ nínú àmukòkò yìí nínú ìkòkò dúdú yìí ẹ̀kọ́ fún lè máa jáde gbogbo àtàwọn akẹ́rẹ́ ẹ̀kọ́lọ́kọ́ wa kò bá jẹ́ àyùgbà ẹ̀ àwọn ọ̀gá àjọ yìí slọ́ọ̀mù ni wọ́n fẹ́ nìkan pé èmi fọ́ọ̀sì àmukòkò kò ní ní gbogbo ìsàn ìtìlẹ̀ gbẹ́mẹ̀ gbogbo tó wọ́n gbọ́ níbi ìròyìn yìí ò dáa wọ́n pa márùn-ún wọ́n pa méje lọ́dà tá a bá kúrò wọ́n pa 20 bíjẹ̀ tí wọ́n rí yìí ìbẹ̀lẹ̀ títí jókòó ok nítorí sáré gbogbo mọ̀lọ́ KBC ajánikọ̀ bí ẹ̀kan ní láàrin oṣù mẹ́fà ìdí nìkan ok nítorí ti dá àwọn ìyá rẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀yìn àmọ́pàdé KBC tó bá wọ́n sí USA lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ àwọn gbogbo yóò rí àwọn ọmọ ọlọ́pàá àwọn títà ó rí sáìdì ó rí ìtújì ó rí ìtújì tọ́jú ẹ lọ bọ́lọ́pàá ti kẹwàá náà nìyẹn àmì ọlọ́ọ̀bá náà ní bísí tó dẹ́ pé tí àwọn ìlú bá kàn wọ́n ọlọ́run ló mọ ìwádìí làbá wà nípa tó ń jàgbó làákàyè ṣe é gbèsè kí ló dé náà fi ń pọ̀yàn lórí kí ló dé náà fi ń gbúyàn ní gbogbo kí ló fi ń pààyàn káàkiri ò ṣe é bí àmì ọlọ́run bá ò sí ìdípa wọn ní tiwọn alhamdulilah àwọn tọ́lọ́ wọn ti kẹ́ ká mọ tọ́lọ́ ní ká sí lọ́wọ́ ká ti bá wọn náà bẹ́ lọ́wọ́ kò yé èèyàn ni ọlọ́ni kàtàkì kó tún mi kọ́ mi tàbọ́tò nǹkan wọn àlékún ọlọ́ni bẹ́ẹ̀ náà ṣe ní ẹ̀dẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ̀lé náà bá olórí ọ̀dá ibi bá ti wà ní kárẹ̀ yìí kẹ́nìkan sọ yí pé òun olóṣọ́ kiri bá ti wà ní kéré àbúrò ìbáwọn ti kéré kéré mélòó ni wọn àtọ́kọ́tẹ̀ gbé lórí tẹ́bá kúrò ní sáájú báyìí ẹ̀kúrẹ́ lẹ́yìn ṣọ́ọ̀jì ni ẹ lọ lùlù ní pẹ́pẹ́pẹ́ àbíyẹ́ ti lọ gbé mú. àbúrò wọn kan àbábẹ́ máa ń gbà tó wà lẹ́kọ̀ọ́ gbọ́ lámọ́ gbàtẹ́bí wà lọ́yọ̀ ó wà ní Ìlọra ọ̀rọ̀ àpáàdé mi wà lọ́yọ̀ ọ̀dẹ́ tí wà lọ́yọ̀ tó fẹ́ ń fún wa àfáà ni wọn àwọn náà ń kó mẹ́tì Islam dágbò wa kẹ́rẹ́ pé jẹ́ Islam ọ̀rọ̀ òṣù pẹ̀lú yẹn o. na àbúrò mi ń bẹ ní Ìlọra ọ̀dẹ́ tó ń gbọ́dọ̀ rẹ̀ mùsùlùmí bí alẹ́ ṣe mùsùlùmí tí èkì nù
ìlọ́ra sí nìyí àwọn náà kọ́ gbóná nínú àṣọ́yìn àṣàyè àbúrò ni afáà Ibrahim máa ń gbà ìlú ó ti di onídàdínlógún ewu tó lágbára áàpù wa náà lẹ́kọ̀ọ́ wọn gbọdọ̀ Ibrahim léwu wọ́n ìgbéra nìyẹn èyí ni ó dé kù abalọ̀ wọn ewu gidi ni o ewu tó ń mí ewu abidjan abalọ̀ wọn gbọ́ yìí owó kan island kan ni abalọ̀ bàbá bẹ̀rẹ̀ máa ń gbà ewu orí ojú ló ti di èrò èkó bàtàkùn dé báwo ni ewu ọ̀ ó yá Agége nígbà tó kúrò lágége tó ka ìdájí Agége ó lọ ó fa secondary school ó wá lọ Sókótó ti diploma Arabic and Islamic studies àfọ onísùnà lẹ́sìn Allah akbar nínú àwọn mọ̀lẹ́bí eléwu -1 nínú àwọn mọ̀lẹ́bí alùsùnà +1 bọ́lá ti máa ń ṣe kẹrẹ nìyẹn wàláì bọ́lá bá Allah subhanahu wa ta'ala kó túbọ̀ lọ mọ léwu ìkẹ́ oníkálukú wa. La ilaha illallah inshallah àmọ́ tẹ̀síwájú lórí ibi tí a dé wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa assalamu alaykum wa rahmatullah. Copy.